là ké sí o. bá a bá ṣe ni lóore òṣè là dúpẹ́ ẹni bá kọ̀ tí ó dúpẹ́ ọ̀gára ọlọ́sà nírú wọn. kọ́mrẹ́dà ẹ̀dọ́ ọmọlẹ́rẹ̀ Abigail ló ní àpàdé wí o mọ̀ kẹ́nìire tóró nílọ́jọ́ ìbí bàbá Bímbọ́lá aṣíwájú táwa mọ̀ tó dángájíá Mr. Pẹ́yẹmí ó sọdún èyí ó sọ àmọ́dún láṣọ ọlọ́run ọba the amiable and lovely Stanley Bank manager of our time ẹ̀kẹ́ èyí tí ń bẹ nílùú kẹrẹ tó kalẹ̀ kàǹkà sínú ọgbà ọmọ ẹ̀rìndínlẹ̀ Èkìtì ó kú ewu iná kẹrẹ wà wòlù láíláí ọmọ ẹlẹ́rìí ìjìyàn kan dádé akínwùmí ó kú ewu beloved ẹni ire tí kò tó nílé tàlejò mọ́ra àríyọ̀ gbogbo wọn ni bí Gàmbàrí bá wọlé rẹ̀ yóò fatapanu kó tó mọ́ ọ lọ ó ní mọ̀ pé beloved ó kú oríire tọjọ́ orí tuntun torí ẹni ọjọ́ orí tuntun babaláyé ó yẹ kó mọ́ dúpẹ́ ní lọ́wọ́ ọlọ́run ọba ó sì ní ìtumọ̀ dúpẹ́ dáadáa pé ó ṣe okó àtìlẹ́yìn gbogbo ìgbà okó àtìlẹ́yìn ọjọ́ gbogbo ọwọ́ rẹ̀ ò ní ìrẹ̀lẹ̀ láíláí torí òkè lókè lọ́wọ́ afúnni oúnjẹ òmò rítajé ṣe ní gbogbo ọ̀nà láṣẹ olúwa ọba ọmọ aráyé ò ní fi iṣẹ́ fọmọ fàyàpá ọlẹ́kùn lágbára Elédùmarè ọba ọdọọdún nírú là ń ṣogún ìrókò àsọdàn ọdọọdún la ó mọ ríyọ tó mọ yẹn padà níwájú àbínú ẹni bí lọ́ọ̀bì o àṣeyí ṣàmọ́dún lágbára lọ́hùn ọba happy birthday o. Please subscribe to my YouTube channel.